ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run gbà bá èèyàn sọ̀rọ̀. Kò yẹ kí ẹ̀sìn máa fa ìjà rárá. Èmi kọ́ o, Bíṣọ̀bù Ladigbolu ló sọ bẹ́ẹ̀. Bíṣọ̀bù àgbà Ayọ̀ Ladigbolu ti sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ kó máa dá wàhálà sílẹ̀ láàrin àwọn èèyàn. Bíṣọ̀bù Ladigbolu tó jẹ́ àgbà ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì tó fẹ̀yìntì gẹ́gẹ́ bí bíṣọ̀bù nínú ìjọ Methodist Church nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú ilé-iṣẹ́ ìròyìn Yorùbá sọ pé òun kò rò pé ó yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn máa dá ìjà sílẹ̀ rárá. Ó ní ọkàn ẹni ló máa ń ṣe ìdarí ẹ̀sìn tí èèyàn yóò ṣe láyé nítorí ọkàn ẹni ni ìgbàgbọ́ ẹni. Ó sọ pé nínú ẹ̀sìn Islam ni wọ́n bí òun sí, ṣùgbọ́n òun gbàgbọ́ pé ìrìn àjò ayé òun ló gbé òun wọ inú ẹ̀sìn ìgbàgbọ́. Ní gbogbo ẹbí wa ẹ̀sìn mùsùlùmí ni a gbà. Nípa bẹ́ẹ̀ tí ẹ bá rí ibi tí wọ́n ti ń jìjà ẹ̀sìn ẹ ò lè rí irú wa níbẹ̀ rárá. Ladigbolu ní òun gbàgbọ́ pé nǹkan tí ọkàn ẹni bá gbàgbọ́ pé òun ló tọ̀nà jù ló máa sọ bí ẹ̀sìn tí èèyàn náà máa ṣe. Ó wòye pé kò yẹ kí ẹlẹ́sìn kan máa sọ fún ẹlòmíràn pé ẹ̀sìn rẹ̀ kò dáa nítorí kò mọ ọkàn àti inú ẹni tó ń bá sọ̀rọ̀ àti bí ó ṣe súnmọ́ Ọlọ́run tó. Nígbà tí mo gba ẹ̀sìn ìgbàgbọ́ láàrin gbùngbùn ẹ̀sìn mùsùlùmí tí kì í bá ṣe pé Ọlọ́run fún àwọn ará Ọ̀yọ́ ní sùúrù ni wọn ò bá pa mí. Mo gbàgbọ́ pé Ọlọ́run kò sí àwọn tí wọ́n bí mi nínú nítorí wọ́n gbàgbọ́ pé kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn fa ìjà rárá. Bíṣọ̀bù náà ṣàlàyé pé kì í ṣe pé èèyàn kan ló wàásù fún òun láti gba ẹ̀sìn ìgbàgbọ́ tí òun sì gbàgbọ́ pé bí Ọlọ́run ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yàtọ̀ sí ara wọn. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.